solo loco. O solo loco. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Lóko lóko. Hello? Hello? Remy, báwo ni? Yeah. Mo kàn ní kí n gbo àlàáfíà Uncle Deji ni. Báwo lára wọn? Good morning. Morning. Don't worry, let me take it from here. I got this. Go and dress up for Daniel. Chicken fish. Don't worry. Look at me, Andrele. Shebi. Oh, see the morning, Lenny. No, night more Latin long. Beautiful. You wanna also okay, dress up, eh? I just might be Daniel at school. Latibe, I'm our daddy. Lossible. You wrote a movie tí a jọ wo trailer last weekend. Zopo like storyline. Yeah. I'm a cinema law. And from there, I'm going to small shopping. But they, you've been seeing more. You don't have to. You don't really have to. No. Ẹ̀yin go to fẹ́ jóná. Kí ni tẹ́ máa fi ń tọ́ ẹ̀yin yẹn dànù? Okay, ó dà pọ̀ on fridge. Jẹ́ kí n gbé wọnú fridge. Ẹ̀yin gbogbo ẹ̀ ló ti go God. A kò lè gbà kàtà lọ́wọ́ àkìtì. Ẹ̀dì kò lè gbà kọ́bọ̀ lọ́wọ́ ìmú ọ̀. Wọ́n ní ò jẹ́ kí àwọn cook ṣe ń jẹun lẹ́nu. Why not? Wọ́n dáná now. The only thing tèmi ṣáà sọ fún wọn ni wípé èmi ò lè gbà kí ẹlòmíì kó gbà ṣe mi ṣe. Oúnjẹ tí ẹnìkan ni mo sọ fún kó má dà.
So when God move on phone, just cook my food. Well, ayé àtijọ́ nìyẹn. Kí wá ṣe nísìn tèmi olórí tí mo ti wọ ààfin. Àbí iṣẹ́ wo ni mo gbà tí n bá lè dáná oúnjẹ fọ́kọ mi? It's my duty. In fact, mi mọ nǹkan tó wá ṣe ní Pàkúrọ̀gàn. Ẹ máa gbà mí kẹ̀. Ṣé o máa ń béèrè lọ́wọ́ Adélébọ̀ ibi tó ti róyún ni? Ilé ọkọ mi lélẹ́yìn náà, ó dẹ̀ di dandan kémi gbé ilé ọkọ mi. You know, mo rántí mo ń bẹ̀ ẹ́ kó máa bọ̀. Mo bẹ̀ ẹ́. Ò dédé yọ ń sìn ṣá. Sweetheart. Jẹ́ ká jẹun. Ó yẹ jẹ. Ẹ máa láìkẹ́. Mo sì bẹ́ẹ̀ ṣe láìkẹ́. Very delicious. Báwo ni mo ṣe fẹ́ sọ pé òun ní double cross mi náà? Mo ti decide site tí mo fẹ́ wà lórí battery. Epic. Well, Shade, oh my dad down. I know you too well. You were my wife. Ṣùgbọ́n I am. Exactly the point. Sorry, mo mọ̀ ẹ́ ju bó ṣe lérò lọ. O nífẹ̀ẹ́ anybody ju ara ẹ lọ. And nǹkan tí o bá ti ní benefit níbẹ̀ báyìí, o lè help yàn lé lórí. No matter how much you love that person. Any existing deal tẹ́lẹ̀. Ọjọ́ tó bá ti di governor, I become the first lady. Sure. Fair enough. Not sure. Get this. Gbogbo ilé tí mo ń ṣe yìí, mi ń ṣe torí gain tèmi nìkan. Mo ń ṣe torí pé mo nífẹ̀ẹ́ ni. Ìfẹ́. Of course. Ó yẹ kó mọ̀ pé tí mo bá wà lórí side akọgun, gbogbo nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ ẹ̀ pátápátá ni mo máa get. And trust me, oh, stand any chance rárá. To us. Debbie. Yes? Báwo ni? Wow, pa. Debbie, what is going on? Kí ló ń ṣẹlẹ̀? Victor, báwo? Debbie, you've been avoiding me lately, and you know it. Kí ló ṣẹlẹ̀? Femi, I am not avoiding you. Ìgbà tí wọ́n office rí pé mo busy ni. Ó yẹ kó understand now. But you've always been busy. But tó bá fẹ́ create time for me, mo mọ̀ ẹ́, you will. Femi, I am busy. Tipátipá mo máa fẹ́ ní time fúnra mi. Ó dẹ̀ yẹ kó yẹ ju gbogbo bá nǹkan tó ń sọ yẹn lọ. Mo insist. Mo fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Jọ̀ọ́, ṣá lè sọ̀rọ̀ later. Rárá. Sọ fún mi nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Femi, mo ń sọ fún ẹ pé kò fi mí sílẹ̀ pé mo busy ni mo sọ fún ẹ. Debbie. Femi, just stop it. Stop it. Debbie. Femi, stop.
Wuyi, kí lẹ wá rò pé mo lè ṣe báyìí? Àjẹtì ohun tó lè ṣe pọ̀ èèyàn tó bá ló wú ọ̀tẹ́rù wọn bá tí ìfọ̀nà ló mú bábẹ́rẹ́ rẹ̀ ṣe kéré tó ó yẹ ṣe mímì fàdí ẹ̀. ẹ wò ẹ rántí pé ọ̀tá mi ọ̀rẹ́ mi ni o. Èmi ò mú Láolú lọ́tà. Ọba ti ń bá yín ṣọ̀tá. Ẹ má jà fi iná sórí òrùlé sùn. Ẹ jẹ́ kó mú mi lọ́tà. Funfun lọ́wọ́ mi mọ̀. Àjẹtì kò rí bẹ́ẹ̀ bó o ṣe sọ̀rọ̀ ohun bí ọ̀rọ̀ ẹni tí ń dúdú èkúté ni. Ọba mú mi lọ́tà ó tún rán àwọn agbanipa sí mi ṣé wo mọ̀ wípé màkànmàkàn lóye kàn oyè tó kan ara owó yóò kàn rẹ̀ dẹ́njọ́ kan. Àṣìpà Wuyi, mo mọ̀ Láolú ju ẹ̀yin méjèèjì lọ. Mo mọ̀ wípé Láolú ní ọ̀kánjúwà àmọ́ aṣọ òbò ọmọ yẹmọ́ àti tòjébo lóòṣà lọ́wọ́ bàbá ńlá kúta ni ó bọ́. Bẹ́ẹ̀ ni ṣẹ́yìn ò mọ̀ wípé nítorí ọba tí ó fẹ́ jẹ ló ṣe ń wu gbogbo àwọn ìwà tó ń wù yìí. Ìyànjú tí wọn ó gbà yín ni wípé ẹ wà lọ bá Láolú ó ti jọba ẹ sì sọ wípé ẹ fẹ́ gba oyè yìí padà kò jù bẹ́ẹ̀ lọ. Ó jù bẹ́ẹ̀ lọ ṣe rí ẹ rántí wípé kó ti lé ní 20 ọdún tí a fi adẹ́mujọba yóò sì mọ wọrun ọ̀pẹ báyìí ní fẹ́ẹ̀fẹ́ẹ̀fẹ́. Wuyi ọ̀rọ̀ Àjẹtì yé mi ó yé mi kódà ó yé mi ju bí tí ọ̀sọ́ dé lọ ọ̀gẹ́ bí lákọ̀ọ́sí bá kọlà yóò hàn nù ọmọ ẹ̀ yárele. Lóòótọ́. Yárele Àjẹtì mo rí ọ náà. Tó dáná. Bọ̀rọ̀kìnní. So, kí ló wà so urgent? Ṣé èyí mọ̀ pé everybody ń ṣọ́ wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni? Kí ló dé ìwọ̀n contest ni? Wà ní láti wà careful kó sẹ́ni tó gbọ́dọ̀ mọ̀ kí mo wà níbí báyìí. Ṣadé o ti lè bẹ̀rù jù, you fear for nothing. Ṣé kò yẹ kí n bẹ̀rù ni? Pẹ̀lú gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé kò ń ṣe ṣùpọ̀ ni? Ṣé kò ṣe ṣùpọ̀ ló fẹ́ assassinate yín ní last week ni? Ọpẹ́lọpẹ́ Ọlọ́run kí làbá máa sọ báyìí? Ṣọ́fọ́nì ni. Oh my God. Ẹ̀rù ń bà mí o. Ẹ̀rù ń bà mí gidi gan ni because ṣùpọ̀ gbọ́dọ̀ mọ̀ kí mo wà ń bí báyìí. Tó bá mọ̀ ni. Kò sí nǹkan tí ò ní ṣe o. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé ìwọ really believe pé mo lè support ṣùpọ̀ ni? I have been in that party for years. Mo jìyà mo jìṣẹ́ fún party yẹn. Ṣùpọ̀ kọ́ wàá rò pé àwọn olóòdè dé ní ọ̀sán kan òru kan láti gba birthright tèmi. Kò lè work báyẹn. Ṣé nítorí pé kí ni nítorí pé ó náwó jù mí lọ àbí ó kàn ní change kankan jù mí lọ? No, I will not take that. I will not take that. Ẹ dúró kò yé mi o. Ṣé bí yín fún ilé announce support yín fún ṣùpọ̀ publicly? Nothing is real in politics. Nothing, my dear. Yes. Sórí gbogbo nǹkan tí mo ṣe yẹn mo fẹ́ fi àjùlọ hàn ṣùpọ̀ ni. Nǹkan tí mo fi jù lọ ni mo fẹ́ fi hàn. Do you get it? Now, ibi tí mo ti wá need ẹ jùlọ nìyẹn. Anything tá ṣá bá fẹ́ ṣe, ẹ jẹ́ kó jẹ́ secret because kò sí nǹkan tí ṣùpọ̀ ò lè ṣe tó bá mọ̀ pé mo wà lẹ́yìn yín o. Gbogbo plan wa máa dàrú tó bá dẹ̀ mọ̀. Ìwọ ò ṣe gbàgbé ṣùpọ̀. Nǹkan kékeré báyìí díẹ̀ báyìí ló kù fún. Bí báwo? It is time. For the last straw. Oh. Ṣadé, kò sẹ́nibody tó mọ ṣùpọ̀ tó ẹ̀. That is a fact. Yes, you see, in his earlier years as a lawyer, ó ti involved náà àwọn shady deals kan. Now, àwọn details deal yẹn ni mo need. Mo mọ nǹkan tó ń ṣe. See, I need you to grant a press conference, okay? Nínú press conference yẹn gbogbo deals yẹn mo fẹ́ kó release there to the public. Mo mọ nǹkan tó ń ṣe. Mo make all necessary arrangements to make sure that you are vindicated. Pé kò sí nǹkan tó máa ṣe. You understand? And that is not all. To bá mi ṣe to grant press conference yẹn. I will give you double of this. Kamade Pademo. Do we have a deal?
I thought so. ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. Daddy, Daddy, I can't, sir. Daddy. Sir. Yẹni. Sir. Pẹ̀lẹ́. Báwo ni school? It's fine. Àtàwọn mo ti dúró sí ibi tí mò ń pín tẹ́ dà. Kò sí búburú. Wọnú ilé lọ. Kó lọ bọ́ṣọ school ẹ̀. Kó dẹ̀ lọ gbé oúnjẹ. Ó ní ẹ get it. So tí ẹ bá lò tí ó bá sí ìyípadà láàrin ọjọ́ mẹ́ta ẹ lè padà wá. Ìyípadà gbọ́dọ̀ wà ní. Ṣé fẹ́ kọ́kọ́ mi máa lọ wẹ lómi níta ni? Ẹ fọkàn balẹ̀. Kò ní ṣe òun ṣẹgbọ́n. Dókítà, tí ò bá sí ìyípadà ní alẹ́ sí ìdájí ọ̀la, mò ń bọ̀ wá gba owó mi o. Kẹ́ máa wá owó mi sílẹ̀. Bẹ́ẹ̀ ni, màá lọ fowó mi ra àgbo. Àgbo yẹn mo sì prefer torí mo kàn ń lò náà ni mi ti rí yá. It's alright. No problem. Ẹ fọkàn balẹ̀. Ẹ lò bí mo ṣe sọ yẹn. Everything máa wà alright. Thank you. Ẹ máa bá mi wó owó mi sílẹ̀. Kò sí wàhálà. Ẹ máa wà alright. Ẹ pẹ̀lẹ́. Ó dáná. Ẹ ṣé. Ẹ ṣé o. Next. Bírú patience wo ni? Doctor. Yes. Ẹnìkan béèrè yín sà. Tani? Ẹni yẹn máa ń sábà wá síbí báyìí. Wọ́n máa ń dé fìlà. Wọ́n máa ń jẹ̀ṣẹ̀, wọ́n máa ń kọ́yàn lẹ́ṣẹ̀. Ajẹ́tì. Kí ló fẹ́? Jẹ́ kàn wọlé. Okay sir. Sir, wọ́n ní kẹ́kẹ́ máa wọlé sir. Bọ̀rọ̀kìnní. Oyè. Ṣé o sí? Kókó lára ọ̀tá lẹ̀. Mi ò bá tí wò sọ wá. Ọ̀rọ̀ ni mo wá sọ. Ẹ jókòó. Oyè. Ṣé o rántí gbogbo nǹkan tí mo bẹ́ẹ̀ sọ lálẹ́ àná? Yes. Kì í ṣe wípé mo fẹ́ràn Láolú tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n a ní láti ṣọ́ra pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ nílùú yìí. Ó yé mi, I understand. Mo dẹ̀ ti dá gbogbo ẹ̀rù dáadáa látàlẹ́ àná. Bí Láolú ṣe ń pẹ́ sí lórí ìtẹ̀pàkọ́, bẹ́ẹ̀ náà ni agbára ẹ̀ ń pọ̀ sí. Èwo ń bẹ lóko lóńgẹ́. Ṣé wàá mọ̀ wípé kábíyèsí náà kì í ṣe ẹran rírọ̀? Oyè. Bí ọjọ́ ṣe ń gorí ọjọ́, bẹ́ẹ̀ náà ni agbára ẹ̀ ń pọ̀ sí. Tá ò bá sì tètè pa ẹ̀ka ìrókò, ọwọ́ wa ò ní ká mọ́ ọ. Pé Aṣípa àti àwọn tó kù. Yes, bó o bá tiẹ̀ fi gbogbo ọkọ̀ tọ́ wọn, a nílò láti bẹ̀rẹ̀ iṣẹ́. Sherry,
nǹkan ẹyọ kan tèmi sì gbàgbọ́ bá fi lè bá Láolú jà òun náà sì ní ọ̀rọ̀ lẹ̀ yìí. Oyè ọ̀tún àṣìpà mo gbà ṣùgbọ́n ilẹ̀ yìí àwa la ní. Yes. Kò sí dọ́tí Láolú lè pa tó lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn. Kan tó dá mi lójú gidigidi ni wípé ilẹ̀ ìlú ni ilẹ̀. Oh yes. Tá a bá lè borí ẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn àti ìṣẹ́gun díẹ̀díẹ̀ nìyẹn. Yes. Ẹ dákun ṣé ẹ mọ̀ pé ilẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ilẹ̀ yìí ti wà ń bẹ̀ kí wọ́n tó bí baba ńlá just imagine. Ọ̀dà ṣe rí bí ẹrù bá kọ òkè tó kọlẹ̀ tó lóun ò dúró ó tún níbì kan á gbé sí. Mo mọ̀nà àbáyọ kan. Ṣe rí bàbá kan wà. Òun nìkan ló fẹ́ kú lágbàlagbà tó mọ ìtàn dáadáa nílùú Pàkúrọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kò fẹ́ sẹ́ni tó tún mọ̀tàn tó mọ̀. Bàbá yìí a máa gbọ́rọ̀ síbi lẹ́nu. Bá a bá lè yọjú sí bàbá yìí ó lè ràn wá lọ́wọ́ láti gbalẹ̀ òun lọ́wọ́ Láolú. Very good. That's it. Very very good. Now èmi náà ní ọ̀rẹ́ kan tá a jọ lọ sí yunifásitì òun náà mọ àwọn èèyàn ń jọba mo dẹ̀ ti ṣàlàyé fún un ṣé rí mo nífẹ̀ẹ́ sí ọ̀nà ìṣẹ̀ǹbáyé tẹ ní ká tọ̀ yẹn èmi náà tún wá fẹ́ ká tún lo agbára alákọ̀wé láti ṣẹ́gun Láolú. Ó dáa báwọn torí pé gbogbo nǹkan tá a bá ní agbára tá a bá ní ló yẹ ká fi bá wọn jà. Oh yes. Ọlọ́tẹ̀ ni gbogbo wọn àti òun àti gbogbo àwọn olórí burúkú tí wọ́n jọ kóra wọn jọ. Bẹ́ẹ̀ ni nígbà tí a bá wá wò wípé ìgbà wo ni ká lọ ọ̀dọ̀ bàbá tí o fẹ́ mú wa lọ. Wúyì. Yes sir. Ajẹ́tì. Yes. A lọ rí bàbá ṣùgbọ́n kì í ṣe yàwálù ká má fún àwọn ọ̀dàlẹ̀ láyè kí wọ́n ya àgbàrá sí kànga wa a gbọ́dọ̀ fọmọ àparò sábẹ́ ká máa gbẹ̀ka. Pregnant? Wo gbogbo system ti ti dàrú báyìí. Don't even know what to do. Lè máa lè díẹ̀ o. Ó máa lè díẹ̀. I am pregnant for another man while I am married. Oh, there's no man here. This is serious, man. So, nígbà wo la máa register for antenatal? Excuse me. Ọmọ inú ẹ̀, ó máa bínú. Jọ̀ọ́, ṣó gbádùn. Ṣé o yọnu? Ṣàlàfíà ẹ tayọ. Irú ọ̀rọ̀ òṣù ló ń bá mi sọ yẹn. Listen, Debbie. I understand the complications surrounding this whole issue. But then, come to think of it, this is my first child. My first child ever. Do you expect me to terminate this? Who does that? I am not your guinea pig, Mr. Man. In fact, get out. Get out, you selfish brats! Get out! Debbie, you need to calm down. See, fact ni pé this man doesn't love you and you don't love him either. File for divorce. Really? So let's stop making file for divorce. Were you not the one who told me not to find perfection in any man? Debbie, stop using my words against me. I love you. Stop it, Femi! Stop it! Adari Miru, Adari Miru. Now listen, Debbie. Ṣorí ọmọ tó wà nínú ẹ̀ yìí, àjọ ní ni, kì í ṣe wọ́n nìkan ló ní. And mo mọ̀ pé mo ní say lórí as much as you do. Nothing must happen to that child. My child. Nothing. Tí o bá mọ̀ pé àjọ ní ni, bóyá kò gbé síkùn ẹ̀ fún ẹ. Tí anything, I repeat, tí anything bá ṣe oyún inú ẹ̀,
gbogbo ayé ló máa mọ ohun tá a ṣe tí lè fi jó starting from your husband. Borokini. Hi. Hello. Bọ̀dé lórúkọ mi. Ọkọ colleague. I know you. Of course you should. So, how may I be of help? Mo rò pé ó sọ pé ó fẹ́ bá mi sọ̀rọ̀ ni. Èmi. Ṣé Debbie ló sọ bẹ́ẹ̀? Now let's start from there. Ìpè ìyàwó mi ní Debbie mọ̀. Kò kí ń ṣe ẹgbẹ́ ẹ̀. Okay. Ṣé àǹtí Debbie ló sọ bẹ́ẹ̀? àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.